ọ̀rọ̀ ti wá di give and take báyò lágbolé union ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan orí kan ní Igi Naija TV náà lè wà tá ti mọ já yín sí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé aláǹfààní àti mọ já yín sí àti mọ gbé yín débẹ̀ wáyé ọ̀kan lára àwọn ọmọ MC Olúọmọ ló ti jáde wá báyò láti wá fi èsì sí gbogbo ọ̀rọ̀ tí Istijaba sọ sí MC Olúọmọ ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún wípé Istijaba ọ̀jálẹ̀ onílé bó tiẹ̀ lẹ́yìn ó ní òun ló ṣe bẹ́ẹ̀ náà ní òpolóko ní òpin olùkọ́ wájà òun náà ní òpin olókòókò wa mú látàrí bó ti ṣe sọ àlàyé ọ̀rọ̀ lẹ́kùnrin rẹ̀ wípé MC Olúọmọ gba ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà lọ́wọ́ arákùnrin kan léyìí tí ó sì kọ̀ láti fi jẹ alága àti òṣìbẹ́ tó fẹ́ jẹ́ kó di mímọ̀ pé ṣebíṣe ni òun náà ṣebẹ̀ ló ń ra ẹ̀bùn fún àwọn alága lákò tí wọ́n bá ti wà ní orípò lójúnà àti ṣí ojú wọn kúrò lára gbogbo àwọn ohun tó ṣe bẹ́ẹ̀ tó ń wọ àpò rẹ̀ lábẹ́nu ẹ wo tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú fọ́nrán ọ̀hún ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjẹkájọ fọ́nrán náà ká gbọ́ àlàyé ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. ìwọ Istijaba kí ló dé tó yẹ pé wọ́n ló ń polè kó wájà wọ́n ló ń polóko kó wá mu kí jẹ́ pé wọ́n ló ń so wájú pọ̀ mọ́ ti pàkọ́ nígbà tí bàbá àgbẹ̀dẹ wà ní state chairman Ora Mekano generator lọ fún wọn ó padà fi bú wọn wà tó kúrò mẹ́ni nígbà tí national president wa yìí Nyesom Akínsọ́lá tó wà ní state chairman Ora Mekano lọ àjà wọ́n ní ó gbé pé àwọn ní ṣàfagídí tẹ́lẹ̀ ń bẹ̀ nígbà tó kúrò ní state chairman náà ó padà fi bú wọn ni ó ti ra lexus lọ fún Ajagungbadé báyìí mọ̀ pé tó bá tún kúrò lóyè wá tó padà fi bú wọn ni jọ̀ṣe ò ná pọlọ náà bó ná orientation ni tí ọmọọṣẹ́ ọmọ abẹ́ tó fi ń sọ fún national president ẹgbẹ́ pé kó ṣọ́ ẹ̀mí ẹ̀ kí nǹkan tó ṣẹlẹ̀ sálà má bàa lè ṣẹlẹ̀ sí jọ̀ṣe ọmọ nǹkan tó ṣẹlẹ̀ sálà ni àmọ́ ṣá àbánikọ́ndà ikán kan ò lè mẹ́kúta o ẹnu báyìí lẹ̀sẹ̀ fi ń pẹ́ ìkúrọ̀ ọjọ́ náà ó ti yẹ àpò ẹnìyẹn ìwọ nìyẹn tó sọ yẹn ṣó ti rí gbogbo nǹkan tó ń bò afẹ́fẹ́ máa fẹ́ ọmọ tó rí fún rẹ̀ díẹ̀ tí ó ń gbọ́ ó ṣe stika Jaba jọ stika Jaba tó ṣe ẹ ṣé orí ìpọ́tò owó yẹn fún ẹgbẹ́ ni àbíbo ló ń kó lọ afáàrẹ wo ló wà ń di rìkíṣí afáàrẹ wo ló wà ń di tẹ̀m̀bẹ̀lẹ̀kú afáàrẹ wo ló wà ń di ọ̀tẹ̀ afáàrẹ wo ló wà nídìí káṣubú ọmọlàkejì ẹni afáàrẹ wo ló ń sọ̀rọ̀ kú ló ń wá ẹkú sọ ọmọlàkejì ẹ afáàrẹ wo ló gé ìka tó fún lóúnjẹ jẹ ó ti wá fi orúkọ Ọlọ́run ó ti wá fi parọ́ ó wá fi Ọlọ́run jẹ́rìí rọ́ láti bẹ̀rẹ̀ ó ti lu náà wù ó sínú àfa gbogbo àfa rẹ̀ ti kọ̀yìn sẹ́gbẹ́ ìwà ẹ̀ ó ti ṣáàjẹ́ o àbèṣe dẹ̀ ní ẹ́ ó kì í ṣe Istijaba ó ti lu náà wù ó ti di àfa jáànámù ní ẹ́ torí pé òṣòro wọn á pọ̀ mọ́ ti pàkọ́ ó wà ń di ìrìkíṣẹ́ ó wà ń di àbòsí ó wà ń di ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú bódà ìwà ẹ̀ àdúgbò tó ti ń jẹun yẹn sọ fún mi ṣé kò sí police station bẹ́ẹ̀ tó lè máa náwó sí wọn kó ra mọ́tò fún wọn kó fi support anti-crime ṣé kò sí àwọn ọmọ school bẹ́ẹ̀ tí wọ́n ra aṣọ wọ̀tọ́ ní ìwé school tó lè máa sọ ṣe power television fún ṣé kò sáwọn ọmọ àdúgbò bẹ́ẹ̀ tó lè máa fún lóúnjẹ jẹ ọ̀rọ̀ à ń bribe kákàkiri bí kò wọ́n bá lè rí nǹkan tó ń jẹ tó ń gbò àbí tó nípa àwọn kan kó 10-15 million lẹ̀ wọ́n fẹ́ fi gba zona nígbà ẹ̀jọ́ àwọn tó kó yẹn lẹ̀ ta ló ń tó gba olówó wọn kọjá kó wá sọ̀rọ̀ àbí tẹ́ni náà bá kí n ṣòlè bí ti tiẹ̀ ibo lòun ti rí 15 million tó fi 15 million gba títì ìjọba páàkì ṣé ayé ìgbà yẹn tí márùá ju 900,000 sí 1 million lọ tí wọ́n bá 15 million kó márùá sí títì a máa lọ bí 15 to 16 pieces ohun ìdá máa gbà lójúmọ́ débi tó wá kó adúgbò yẹn kó fẹ́ fi gba zona tó bá kí n ṣòlè olè bí ti tiẹ̀ níbo lẹ́ni ẹ ti rí owó and ìwọ náà gbé wà ẹ gbogbo owó tí òun fi ń ra millions of millions gift yìí ṣé owó union ni àbí ibo ló ti ń rí jáde kó wá sọ̀rọ̀ mo expect kó reply tó kí n mọ̀ pé ó máa jáde wá sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀ lọ́mọ elétí ẹ̀ ń jẹ tó jáde wá kò lè gbọ́ tó kù náà rẹ̀ ìwọ àfa jáàna ọmọ tó ń pè ní Istijaba ó ti lu náà wù àfa ìkà àfa irọ́ àfa àfọwọ́nà olè. káàbọ̀ padà àlàyé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ó jẹ́ kó di mímọ̀ wípé ojúnà àti ṣe gbogbo ojú àwọn alága kúrò lára ohun tó ṣe bẹ́ẹ̀ tó ń wọ àpò Istijaba náà ló ṣokùnfà bí ó ti ṣe ń ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bò wọ́n o ó tún jẹ́ kó di mímọ̀ wípé ìwà wọ̀nbíà náà ló ṣokùnfà bí arákùnrin ọ̀hún ti ṣe kó ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà lẹ́yìn tó lè fi ṣe ohun tó dáa fúnra rẹ̀ kó tó ṣe bẹ́ẹ̀ tó kó wá fún MC Olúọmọ láti fi gba alága ẹ̀bọ̀ báwo lọ́rọ̀ náà ṣe ilé tìyín ìhàwó ló kọ sí ni
yín gan gbogbo awuyewuye tó ń lọ lágbolé union yìí ọjọ́ ògan náà ní òtún wá sópin bó bá ṣe rí létí bó bá ṣe rí sí ẹ má gbàgbé láti bá fi èrò tí yín náà sọwọ́ sí abala àríwó sí ìyẹn comment section torí ànímọ̀ rẹ̀ jù báyìí lọ àtúmọ̀ báyìí pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àǹdàgbé báyìí fún yín pé ó dàbọ̀.